ọmọ kó tó jíire abẹ́ ẹ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́ bàbá Tinubu ti fárígá o. Bàbá Tinubu ó ti pe gbogbo àwọn gómìnà ilẹ̀ Nàìjíríà lẹ́jọ́ pé lórí bí wọ́n ṣe ń ṣòwò báṣubàṣu, lórí tó yẹ kí wọ́n fi owó ṣe tí wọn ò ṣe, tó jẹ́ pé flyovers ni wọ́n ń fowó ṣe káàkiri. Ẹ wo ẹ wá gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ ìyẹn nìkan kọ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé bàbá Tinubu ti tú àṣírí bí wọ́n ṣe mú àwọn ajínigbé ìyẹn tí ó jí àwọn ọmọ oríire local community gbé? Lẹ́yìn ìgbà tí bàbá Olúbàdàn tún lọ bẹ bàbá Tinubu wò, ibẹ̀ ni wìrìwìrì ọ̀rọ̀ ti jáde táṣẹ dẹ̀ ti tẹ̀lé. Ẹ wo ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, ilẹ̀ Oòduà, ilẹ̀ àbínibí wa. Ọmọ Yorùbá, bàbá Tinubu ti sọ òkú ọ̀rọ̀ ògúlùtú ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo gómìnà pátápátá látàrí bí wọ́n ṣe ń ṣòwò ìlú báṣubàṣu, tó sì jẹ́ wípé òbítíbitì owó lòun máa ń gbé fún wọn. Ṣùgbọ́n bàbá Tinubu láti ìgbà tó ti sọ eléyìí báyìí ni wàhálà ti dé bá àwọn gómìnà lẹ́yọ kọ̀ọ̀kan ló ti bẹ̀rẹ̀ sí ní fura pé èmi ni bàbá Tinubu dọ́gbọ́n ń bá wí. Ẹ wá gbọ́ ohun tí bàbá fi sí wọn lọ́kàn tó para tó sọ̀rọ̀. Ó ní kí wọ́n yé máa kọ́ flyover káàkiri mọ́, ìyẹn bíríìjì tó jẹ́ wípé ìyẹn gangan kọ́ ló kàn. Flyover bridge tí wọ́n ń kọ́ kiri, ó ní tó wá ń dùn òun jù ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn tún wá máa kọ́ flyover síbi tí ò tiẹ̀ yẹ kọ́kọ́ sí. Gbogbo àwọn gómìnà yẹn àfi bíi pé wọ́n sùn wọ́n kọrí síbì kan náà. Bàbá Tinubu ní gbogbo wọn flyover sì ṣá ló fi ń rú àwọn ará ìlú jẹ, ló fi ń tú wọn lójú débi pé wọn ò tiẹ̀ wá mọ́bi kọ́lá kí n kọ́ flyover sí o, àti ibi tí traffic ń dúró sí o, àti ibi tí traffic ò sí o, gbogbo ẹ̀ ṣáà ní flyover. Bàbá Tinubu tún wá ṣàlàyé, ó ní iṣẹ́ rí flyover yìí kò ń ṣe pé wọn ò lè kọ́ o. Ó ní ṣùgbọ́n ibi tẹ́ ẹ mọ̀ pé súnkẹrẹ ọkọ̀ fàkẹrẹ máa ń pọ̀ sí dáadáa, tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ó máa ń di gbọ́n mi sí omi òtó, ibẹ̀ ló jẹ́ kí àwọn gómìnà máa kọ́ flyover sí. Ṣùgbọ́n instead kí gbogbo wọn ru ọpọlọ, bàbá Tinubu ní bíríìjì ṣáá ni wọ́n ti sọ gbogbo ìlú di bíríìjì tán látàrí pé gbogbo wọn ṣà ń kọ́ bíríìjì kan. Ohun tó wá ń bí bàbá Tinubu ni wípé tó bá yá ẹ máa pariwo pé security, ipa wo gangan ni ẹ̀yin gómìnà yìí gan kó lórí ìlú? Instead kẹ́ ẹ wá ojútùú sí security pẹ̀lú ẹkọ́nọ́mì agbègbè oníkálukú. Bí ẹkọ́nọ́mì ṣe rí, instead kẹ́ ẹ wá bẹ́ ṣe máa solve solution àti insecurity. Bíríìjì ṣáá ni ṣọ́ṣẹ́ pé bíríìjì fún yín ni. Bẹ́ẹ̀ bàbá Tinubu ní kó lọ jáwọ́ o nínú bó ṣe máa ń fi flyover tún àwọn ará ìlú, tó jẹ́ pé kẹtó wí kẹtó fọ̀ wọ́n ti kọ́ flyover. Tó bá dẹ̀ ti kọ́ flyover báyìí, gbogbo àwọn aráàlú á believe pé iṣẹ́ gidi ni wọ́n ń ṣe, whereas wọ́n fi ń tu àwọn aráàlú jẹ lásán ni. Bẹ́ẹ̀ lọ́gán tí bàbá Tinubu sọ ògúlùtú ọ̀rọ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ̀rẹ̀ sí ní mú tiwọn o, wọ́n ṣà ń ṣe ìwọ náà mú tiẹ̀. Ibẹ̀ láti gbọ́ tẹ́nìkan pariwo gọ́vnà Ẹdó ló ń bá wí, tẹ́lẹ̀ ìbádẹ́ máa sọ̀rọ̀ àní gọ́vnà Oǹdó ló ń bá wí o. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní pariwo pé gọ́vnà ìlú wọn ló ń bá wí lẹ́yọ kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ bàbá Tinubu kò dárúkọ pàtó èèyàn, ṣùgbọ́n òun sọ tiẹ̀, ìyẹn àbọ̀ ọ̀rọ̀ lásọ fọmọlúàbí. Ibi tí bàbá Tinubu ti sọ eléyìí ni pé ní ìgbà tí bàbá wa Olúbàdàn tó lọ ṣe àbẹ̀wò sí ààfin bàbá Tinubu, bẹ́ẹ̀ ni ìyẹn bàbá wa Abdulrasheed Ládọjà Olúbàdàn tìlú Ìbàdàn tó lọ ṣe àbẹ̀wò sí bàbá Tinubu láti dúpẹ́ lọ́wọ́ wọn fún àṣeyọrí lórí àwọn ọmọ tí wọ́n gbà padà, ìyẹn àwọn ọmọ oríire local community. Nítorí inú kábíyèsí gan dùn pé wọ́n tètè ṣe ohun tó tọ́ lásìkò, wọn ò fi àwọn ọmọ yẹn lẹ̀ kí wọ́n pẹ́ síbẹ̀. Torí àwọn gan sọ, Olúbàdàn gan sọ pé òun ògbọ́n ò lérò pé ó máa yá tó yìí, wípé tó bá ti jíyàn gbé ti mọ̀ táwọn ajínigbé bá jíyàn gbé ó máa ń pẹ́ kí ìjọba tó turn up. Ṣùgbọ́n lórí ti ọ̀rọ̀ ọmọ Yorùbá,
bàbá Tinubu fakọyọ. Bàbá Tinubu gan mọ̀ pé yes àwọn gbìyànjú nítorí Olúbàdàn gan ni àwọn dúpẹ́ gidigidi. Ihun tó tún wá ṣe ìyàlẹ́nu bẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ni pé bàbá Tinubu make record pé gọ́ọ̀mẹ̀ntì ò sanwó fún àwọn agbésùmọ̀mí kí wọ́n tó di pé wọ́n gba àwọn ọmọ yẹn lẹ̀. Ìyẹn gan tó oríire lọ́tọ̀. Níbi tí Olúbàdàn ti lọ bẹ bàbá wò ibẹ̀ ni ó ṣẹ̀dẹ̀ mọ̀ pé tá a bá rọ́ lọ́rọ̀ ẹni bí sọ̀rọ̀sọ̀rọ̀ láárí bóyá ká sọ pé bàbá Tinubu dọ́gbọ́n fi Olúbàdàn wọ́n dọ́gbọ́n ní kó rọ́ wọn ṣẹ́ sí gbogbo àwọn gómìnà. Ibẹ̀ ni bàbá Tinubu ti wá tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ flyover ibi tí wọn àti bàbá Olúbàdàn ti jọ sọ̀rọ̀ tó ń dọ̀wẹ́kẹ́ ó ti yé yín tí wọ́n fi àsun àti ẹran ìgbẹ́ pẹ̀lú òbítíbitì ọtí líle tí wọ́n fi ń pa ìrònú rẹ̀. Ibẹ̀ ni bàbá Tinubu ti sọ̀rọ̀ tó ti sọ wípé ẹ wo Olúbàdàn ìwọ náà ti fìgbà kan jẹ́ gómìnà Ọ̀yọ́ rí kí wá ló wá dé tí àsìkò yìí fi wá yàtọ̀. Bàbá Tinubu wá fi yẹn rán Olúbàdàn ṣẹ́ o. Bẹ́ẹ̀ ni wípé ẹ lọ́ọ́ fi yẹn sọ fún gbogbo àwọn gómìnà ẹ pè wọ́n níbi tó ti máa gbọ́ o wípé kọ́yé máa ṣòwò òlu báṣubàṣu wípé ohun tó yẹ kọ́ rán kọ́ ni wọ́n rán kọ́ make sure pé wọ́n wá bó ṣe máa solve insecurity ní state wọn. Gbogbo ẹ̀ náà kọ́ lẹ máa pè mí. Bàbá Tinubu ní gbogbo ẹ̀kọ́ ló máa pò òun sí o. Economy bàbá Tinubu, insecurity bàbá Tinubu, ibìkan bọ́ọ̀bù bàbá ti ṣé ẹ fẹ́ pa mí ni. Ibẹ̀ ni bàbá Tinubu ti wá jẹ́ kó yé wa pé èmi náà ní ẹbí tí èmi náà máa bọ̀. Ẹ wo owó tí mò ń fún àwọn gómìnà bàbá Tinubu jẹ́ kó yé wa pé ó ti kúrò ní ti tẹ́lẹ̀ nígbà ayé bàbá Olúbàdàn. Bàbá ní nísìnyí ó ti fẹ́ máa lọ ìdá 3 sí ìdá 4 àwọn gómìnà yẹn lóòótọ́ ẹ má jà parọ́ ẹ lè gbọ́ pé gómìnà kan jáde pé ìjọba bàbá Tinubu ò ṣe fún àwọn wọn ò bu owó fún wọn irọ́ o. Ìjọba bàbá Tinubu ó ṣe bùjẹ́bùdànù fún gbogbo àwọn gómìnà yẹn. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ bàbá Tinubu expect pé bóun ṣe ń fún wọn ní owó yìí kí wọ́n máa fi ṣe nǹkan gidi sí stéètì wọn tó dẹ̀ mọ̀ pé inú dídùn òun ló mórí yá. Instead kan wá máa fi ṣe nǹkan tó lálùbáríkà gbogbo ilé ayé wọn bíríìjì ni wọ́n fi ń kọ́. Bàbá Tinubu ní ṣé wọ́n ṣépè bíríìjì fún yín ni. Bàbá Tinubu wá fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ṣe example fún bàbá Olúbàdàn pé bí àwọn yẹn ṣe mú insecurity ní òkòkòdùn bí àpẹẹrẹ bíi Burkina Faso. Ẹ dẹ̀ mọ̀ pé Ibrahim Traoré ó ń ṣiṣẹ́ takuntakun ní Burkina Faso lórí ọ̀rọ̀ insecurity àti Mali àti àwọn ìlú bẹ́ẹ̀ lọ. Bàbá Tinubu ní àwọn yẹn náà wọ́n kó ipa ribiribi lórí insecurity tí àwọn gómìnà ilẹ̀ Nàìjíríà náà tí wọ́n bá lè fi irú àwọn yẹn ṣe example ó máa jẹ́ kó easy. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé àwọn ìlú tá à ń dárúkọ yìí bó ṣe ń lé àwọn agbésùmọ̀mí Nàìjíríà ni wọ́n ń lé wọn wá. Bó ṣe ń lé wọn ṣáàdì Nàìjíríà ni wọ́n ń lé wọn wá. Òun ló ṣe dàbí wípé pìtìpìtì tá à ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ insecurity sí wọ́n túbọ̀ ń pọ̀ sí lórí ọ̀rọ̀ insecurity ní Nàìjíríà. So fún díẹ̀ yìí bí bàbá Tinubu ṣe fi style ránṣẹ́ sí gbogbo gómìnà nìyẹn o. Wọ́n tún sọ ògúlùtú ọ̀rọ̀ wọ́n fi style ṣeríṣe pé ọmọ náà làrán síná gómìnà ìgbà kan ní Olúbàdàn tẹ́lẹ̀ káwọn náà lọ fi ogun gómìnà tó. Ṣùgbọ́n gẹ́gẹ́ bíi tiwa ẹ ti mọ̀ àwa nílẹ̀ Oòduà pé tí abẹ́rẹ́ bá dún kiri a máa gbé sí yín létí. In case ni o bàbá Olúbàdàn ó ṣeé ṣe kó má ráyè kó máa bá ti olóòlù pò lọ́wọ́ làwa náà ṣe bá yín gbé sí yín létí pé ẹ̀yin gómìnà ẹ̀gbọ́n tí bàbá yín wí. tó àníri jù báyìí lọ lórí ìkànnì wa o ilẹ̀ Oòduà ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share ẹ bá wa bó o kó lọ fáfà la fi sọ fún yín wípé ilẹ̀ Oòduà ilẹ̀ abínibí wa ilẹ̀ Oòduà gbé wa o bẹ́ẹ̀ kò ní gbọ̀dàlẹ̀.